kábíyèsí ọlọ́run olódùmarè ọba mo tún dé o. èmi ọmọ yín náà ni o. olóyè Fẹ́mi Balógun Awolumate lèmi ń jẹ́. èmi ni àkànbí oníyàwó mi bí akérèfínú ṣọgbọ́n. èmi kan náà ni aṣòro fìjàlọ ní ọlọ́run ọba ẹkùn bàbá jáde sọlá. mo tún dé lónìí. kí ni mo tún mú wá fún yín lónìí náà? ẹ kúkú ti mì pé nǹkan tí a máa rí ọgbọ́n kọ́ níbẹ̀, nǹkan tó nítumọ̀ tá a máa yọ ọgbọ́n kọ́ níbẹ̀ tí kò yá ẹ̀sìn kankan sílẹ̀, òun lèmi máa mú wá fún yín. ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, mo fẹ́ kẹ́ ẹ tún fi ojú ayọ̀, ojú ìdùnnú yín tí ò ní fọ́ láéláé, kẹ́ ẹ tún fi wo fọ́nrán tí mo tún mú wá. ẹ wo fọ́nrán yìí. ilé iṣẹ́ kan náà ni wọ́n gbé sórí ayélujára. nígbà tí mo rí, inú mi dùn púpọ̀ púpọ̀. mo fẹ́ kẹ́yìn náà wò ká tó wá sọ̀rọ̀ sí lórí. ẹ̀yin ti Ìbàdàn láàbàkà àbàṣẹ tí retí kí láà fẹ́ sọ lónìí o. aláàtúwé sọ̀rọ̀ ìjìbá àní kankan láàbàkà àbàṣẹ tó bá wọn sọ. torí pé àwọn tó jù mí lọ láàbàkà làbíà, àwọn tó jẹ́ bàbá fún mi ìjìbá ibi iṣẹ́ fújì wọn ti pé èmi ò bá so wọ́n rìn wọn sọ̀rọ̀ o. wọ́n láwọn ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́jú wá báwọn mi àyìnlá gọ́ọ̀lì tí kébé ń kú wá ẹ ṣe. ọlọ́run tó létí iná jìbọn lábàṣọ wá lábàáká ẹ̀ṣọ́ bàbá ìrẹ̀lú ọmọ àti ọlọ́jọ́ ẹ̀gbọ́n náà o. ọlọ́run kó dáyìn lágbàá dáadáa, ọlọ́run jí àrí pẹ́lá àgbàgàlà bí ó máa mi. ọ̀gá máa ṣàkéwọ̀n àjíwá ó yẹ̀yẹ̀ kú òní jẹ́bù Ojúmọ́lá ni mo débí. alábí ọ̀rẹ́ wọn sọ pé àwọn ò fẹ́ gbọ́ nǹkan kan làbí ó mọ́ rárá. báwa ṣe ojú wa kí n dákẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹn bá so tó bá já wọn lọ ká mi, kí n dákẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹn bá so tó bá já wọn sí ní ọ̀hún mi níbi iṣẹ́ yìí o ti ń bá rí pé lóòótọ́ lódodo àwọn sí ní ọ̀hún mi níbi iṣẹ́ yìí o kí n dákẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹn bá so àwọn fẹ́ gbọ́ ọ̀gangan bá so bó bá sí láàtò òní tán làbáńkà òtí tán àwọn yàrá náà bí òtí tán pátápátá proprietor òtí tán. ẹ̀yin tèmi nígbó ẹjọ́ o ìjọba rẹ̀ mí re làbáńkà ẹ̀jẹ̀ kó. àgbà gbọ́dọ̀ bá a sọ̀rọ̀ tì tó náà fẹ́ dàgbà jí mọ́ irú tó ṣẹlẹ̀ yìí ó sì lè ṣẹlẹ̀ sáwọn ẹlòmí táà náà bá dàgbà jí mọ́ a máa lè rí wọn pé a máa lè sọ pé a ò fẹ́ gbọ́ nǹkan kan bá sọ Ojúbọ́lá mọ́ tọ́dẹ̀ máa gbọ́ làbàdà mo ti pọ́ proprietor ògìrì lọ́wọ́ ó ti tán pátápátá alábí Ojúbọ́lá ó ti tán nínú mi mo fi kúra ní ìbúra kábàákábì ìbáwásí ìlàtọ̀. ó ti tán nínú mi. pátápátá mo fi kàábà àbúrò bá so mo fẹ́ kó ra ní ìtẹ̀lé ọlọ́run wọn bá orí náà mi bá so òtítọ́ nínú mi pátápátá
ọlá my mother adijagun búra ìyàwó àná mi kò tún sọ nínú orin wa rárá. mo yọ̀ǹda ìbá àṣẹ látòkun lè pátápátá. a ó gbà bẹ́ẹ̀ ni tágbà fọ́lọ́. a ó gbà bẹ́ẹ̀ ni tágbà fọ́lọ́. a ó gbà bẹ́ẹ̀ ní ìdàgbà fara lọ́wọ́ o ẹ̀yin tí wá ẹjọ́ o ẹjọ́ ẹ̀yin tí wá nígboro ẹ̀yin tí Paso ẹ̀yin tí Báàsì ẹ̀yin tí ìjọba ẹ̀yin tí ọ̀gá ńlá ẹ̀yin tí káńsù ẹjọ́ o mo bẹ̀ yín o Paso ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ní o ká gbà fọ́lọ́. gbọ́n kan tí Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ dáadáa ṣé ẹ gbọ́ báyìí ṣé ẹ ti gbọ́ báyìí ẹ̀yin ọlọ̀tẹ̀ ìbò lẹ wá fẹ́ wá fojú sí báyìí níbo lẹ wá fẹ́ wá fojú sí báyìí o àkọ́kọ́ náà ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọpẹ́ tọ́ sí gbogbo ẹni tó pẹ́ tọ́ sí la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ó ti ṣe ká má lè dárúkọ gbogbo wọn pátápátá ṣùgbọ́n mi ní ṣáláyè má dárúkọ General Kollington Ayinla kébé Kwara bàbá ẹ túbọ̀ pẹ́ fún wa ẹ túbọ̀ pẹ́ fún wa àtúbọ̀ rí pẹ́pẹ́pẹ́pẹ́ torí pẹ́pẹ́ lówó máa ń ṣarọ́ àtẹ̀pẹ́ báyìí ní ẹsẹ̀ máa ń tẹ ọ̀nà ẹ túbọ̀ pẹ́ fún wa o àtúbọ̀ rí pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣeun ní dìde sínú ọ̀rọ̀ yìí Mayegun the general Mayegun number 1 Yoruba land King Wasiu Ayinde Masha Anífowóṣe bàbá ẹ ṣe ojú báyìí náà lọ ohun tó ń fi àgbà ṣe náà délé yìí bí ọ̀gá ńlá ṣe jàbúrò sẹ́yìn ní kọ́rẹ́ǹsì náà tún jàbúrò sí ọ̀gá ńlá gbogbo wa láyé àárín ni gbogbo wa wà bàbá Mayegun olóòtú ọmọọba of Ìjẹ̀bú land ọba kílẹ̀ Ìjẹ̀bú bàbá ẹ ṣé o ẹ ṣeun púpọ̀ adé orí ọ̀kìn kò lè ṣíbọ láéláé àánú mo rí gbà adé orí ọ̀kìn adúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ Yorùbá ń dúpẹ́ gbogbo Nàìjíríà ń dúpẹ́ àgbáyé ló dúpẹ́ lọ́wọ́ yín ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ẹ̀yin ọlọ̀tẹ̀ ṣe bẹ́ẹ̀ wá gbọ́ tí ẹ gbọ́ ọ̀gá ńlá ní nǹkan tẹ́ fẹ́ gbọ́ ẹ̀ lè gbọ́ ọ̀rọ̀ ti parí jẹ́rọ̀gá ńlá wọ́n tún bẹ̀bẹ̀ pé kẹjọ àti fáǹsì àwọn àti fáǹsì kọ́rẹ́ǹsì àti fáǹsì ọ̀gá ńlá àpèsè ọ̀là fáǹsì ọ̀gá ńlá fáǹsì wọ́n tún bẹ̀bẹ̀ iṣẹ́ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí èèyàn méjì máa bá ń jà ó tó ló yẹ kí ẹnì kẹta ìkẹrin àtàwọn tó bá kù máa ṣe ọjọ́ wo la fẹ́ bọ́ nínú gbogbo ilé gbogbo nǹkan tó yẹ tó kan gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa àṣe yẹn òṣèré méjì tí ń jà àfi ká dá ogun sí wọn láàrin ẹ̀yin kan náà lẹ máa pé fọ́tò wọn pé a ò mọ̀ kó máa lọ lẹ́ni tó òkúta máa ló kú òun nìyẹn sì hàn bàbá wa ṣàṣolúmọ bàbá 101 wọ́n ti dágbére fáyé báyìí ẹ jọ̀ọ́ mélòó ló post bàbá yìí nínú rẹ̀ ẹ̀yin oníwà ìbàjẹ́ mélòó ló gbé bàbá yìí sórí ayélujára pé ìkan nínú àwọn hírò wa lọ́lọ́ ìwọ́n tó wá já àwọn ọmọ ọlọ́mọ àwọn táyé ń rí tínú dùn tí wọ́n ń dun aráyé nú ẹ̀ máa gbé fọ́tò wọn ẹni wọ́n ti kú ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ibi láyé kò ní bára rẹ̀ lọ Ifá yẹn ti sọ bẹ́ẹ̀ yóò san kò ní ṣàìsàn á béèrè kò ní ṣàìbèrè gbogbo nǹkan tó kálukú bá ṣe láyé ayé náà ló ti máa gbà ohun tó máa ṣe lọ́run ló máa lọ gbá ìṣe lọ́run ẹni tó máa jìyà látàrí ló tó máa jìyà tó máa dájú ìyá mọ́ yóò ra àwọn mùsùlùmí ẹ wo mo èyí tó ń padà bọ̀ lórí awuyewuye ọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì mo ń padà bọ̀
mo tún máa wá sọ nǹkan kan lórí ẹ̀ fún gbogbo wa tájọ máa tún gbọ́ ká mọ̀ pé bá ti wùn kẹ́ni bí pọ̀ tó láyé ẹni rere kò ní ṣaláì má sí. ọ̀gá ńlá mo kí yín dáadáa, ẹ kú ọgbọ́n, ẹ kú ìmọ̀, ẹ kú òye, ẹ kú ìfọ́mọ̀nìyàn ṣe làgbà máa ń gbà. ohun tẹ́ ti ń sọ láti ilẹ̀ ni pé ilé tí ẹ kọ́ ní kọ́rẹ́ǹsì kò ní wó, kò dẹ̀ ní wó náà. bá ti wùn kí kọ́rẹ́ǹsì náà máa ga tó, ẹ̀yin náà ẹ̀ ní takú sójú kan, ẹ máa túbọ̀ máa ga sí ni. èmi náà ga o, gbogbo ẹ̀yin onínú dúdùn ọlọ́rẹ̀ olúkálùkù wa la máa ga. eléyìí mo tẹ́lẹ̀ kí n tún mú wá fún yín ká tó jọ tún wò ká rí i pé téèyàn méjì mẹ́ta bá ń jà àwa tá a kù bá ṣe máa parí ẹ̀ ló yẹ ká máa lé o. ẹlẹ́ẹ̀kan sí mo kí bàbá wa Kollington, mo kí bàbá wa K1 The Ultimate, ọ̀gá ńlá mo kí àpésìn ẹ̀yin náà, mo kí ẹ̀yin náà bákan náà, bàbá nọrẹ́bù mo dẹ̀ kí ẹ̀yin ọ̀gá ńlá fans, àpésìn ọ̀la fans, ẹ̀yin Awolumate fans náà òṣàlẹ̀ ìmákìyín náà. ẹ má gbàgbé láti máa wo ìkànnì Yorùbá ṣe ń bá TV. oríṣiríṣi ètò la máa mú wá ní nǹkan tó máa dùn mọ́ yín nínú, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, gbogbo ẹ̀ náà la máa sọ ń pa ẹ̀. ṣùgbọ́n nǹkan tó ní kálukú ṣe ayé rẹ̀, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. lẹ́ẹ̀kan sí olóyè Fẹ́mi Balógun Awolumate lórúkọ tèmi. èmi ní àkànbí oníyàá omi bí akéré finú ṣọgbọ́n, aṣòro fìjà lọ ní Ọlọ́run ọba. mo kí gbogbo wa, màá tún máa rí yín lórí ìkànnì Yorùbá ṣe ń bá TV. ẹ máa bá wa wò, ẹ máa bá wa bó kiri, ẹ máa tẹ like, ẹ máa subscribe, ẹ máa comment, ẹ máa bá wa share ẹ̀ kó délé kó dóko. gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe lè Ọlọ́run Olódùmarè a máa dá sí ire ilé ayé tìyín náà, bẹ́ẹ̀ ló máa jẹ́ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́.